káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ mà kú ìrọ̀lẹ́ ẹ kú àjálẹ́ ńlẹ́ yìí o. mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire kárí gbogbo àgbáńlá ayé. òkè òkun lẹ́wà ní àbí ìsàlẹ̀ ọ̀sà tẹ́tí ń wá ìwájẹ ìwámu. Elédùà kò ní jẹ́ agbáyé wòran ayé o. àní gbáyé máléèjì. ẹ̀kú àti láti ọ̀dẹ̀ ọ̀dà bí o á dára fún wa. ìyálọ́jà babalájé gbogbo yín mo kí o. bó lójú ọjọ́ á dára fún wa. gbogbo wa á lówó lọ́wọ́ á lówó lápò àní lówó lọ́rùn o. ẹni ọba lówó lọ́rùn kì í lójú oorun. gbèsè àrùn ni ayé ò ní dẹ́ sí wa o. ayé ò ní dẹ́ sí wa o. gbogbo ẹni tó wà nínú oko gbèsè Elédùà bá wa yọ yín kúrò ńbẹ̀ o. má dẹ gbèsè sí gbogbo wa o. tó ta ló wà nínú omi tí ń da búdò rú èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ kan lára ẹyẹ kan tí Elédùà dá sínú igbó. ẹyẹ kan tí Elédùà dá sókè èèpẹ̀ tó jẹ́ ẹyẹ abàmì. ẹyẹ wo ni mò ń dárúkọ o? ẹyẹ àgbìgbò. àwọn ọ̀jọ̀gbọ́n a ní tẹrùtẹrù làgbìgbò wọ̀lú. kábíyèsí Ọlọ́run Elédùà. àkọ́kọ́ ṣe rí ẹyẹ tí à ń wò yìí tí a bá lálàrí lójú oorun àlá burúkú gbáà ni. ohun tó ń yọ dààmú láyé Elédùà má jẹ́ á dààmú o. ẹyẹ àgbìgbò kò gbọ́dọ̀ ké wọnú ìlú. ẹyẹ àgbìgbò sẹ́ àní ò gbọ́dọ̀ ké wọnú ìlú. èèwọ̀ ni. ìlú bí a máa tú gìrìgìrì a máa bá ìlú bẹ́ẹ̀ ṣìbáṣìbò a sì máa bá ìlú bẹ́ẹ̀. ẹyẹ àgbìgbò ẹyẹ abàmì ni. kí ni wọ́n ń bẹ lára rẹ̀ tó jẹ́ sáyẹ́ǹsì àwọn bàbá wa tó sì wúlò fún ìrìn àjò ayé ọmọ ẹ̀dá? òun mo fẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ jẹ́ akọ́gbọ́n lára rẹ̀ o. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kájọ kọ́ ọgbọ́n méjì mẹ́ta tí ń bẹ lára ẹyẹ àgbìgbò. ó yẹ máa bá mi ká lọ. ẹyẹ àgbìgbò wúlò lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó níṣẹ́ káràkátà lọ́wọ́. òǹṣòwò ni ọ́ ni, oníṣẹ́ ìjọba ni ọ́, gbogbo ẹni tó nílé ajé tí fi ń jẹun ẹyẹ àgbìgbò ó dáa púpọ̀. ẹ má gèrí òkú mọ́. ẹ má wá pátá obìnrin mọ́. ẹ má ṣiṣẹ́ ẹ láabi mọ́. àwọn nǹkan péréte wà tó dáa fún ìrìn àjò ọmọ ẹ̀dá ènìyàn. ọmọ òkú aya ò ní kú kọ̀mẹ́mí kúkúrú wá gbogbo nǹkan ó sì máa lọ ní gbẹdẹmukẹ. ẹyẹ àgbìgbò. ẹ wo eré ẹyẹ yìí. kò lórúkọ méjì tí jẹ́ àgbìgbò làgbìgbò jẹ́ o. ṣe rí kíní tó ṣe gungulutu lórí rẹ̀ yìí, kíní tó wú lórí ibi orí yìí, níbi tá a bá wo bí ojú yìí, ẹ wo kíní tó wà lórí rẹ̀ dúdú. ẹrù orí rẹ̀ ní. tẹ́ bá ti dọ́dọ̀ àwọn eléwé ọmọ kan sọ pé àgbìgbò tó rẹrù dáadáa òun lẹ́yìn fẹ́ torí ẹrù yìí jura wọn lọ.
ẹrù orí rẹ̀ yìí ní máa ń tóbi jura wọn lọ tẹ́ bá sọ fún wọn pé èyí tẹ́ ẹrù orí rẹ̀ tóbi dáadáa òun lẹ́yìn fẹ́ bó lẹ ti wá bẹ́ẹ̀ sí. ẹ ń bèrè yìí pé kí ni ń ṣiṣẹ́ fún àníyàn máa bá ń kà lọ. Àgbègbò ẹyẹ abàmì ni bẹ́ẹ̀ yẹ kánnakánná ṣe jẹ́ ẹyẹ abàmì bẹ́ẹ̀ ni ẹyẹ àgbègbò lòun náà jẹ́ ẹyẹ abàmì. Iṣẹ́ Olódùmarè àwa má rí di ni. Àgbègbò tẹrùtẹrù làgbègbò wọ̀lú. Owó láńlá ní kélédùà kó máa fi jíǹkì wa. Mábẹ̀ lọ́hùn ṣẹ́ o iṣẹ́ ni bàtà ṣe kú o ǹjẹ́ èèyàn bá ti ra bàtà ńjọ́ náà lọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ o. Òun béèrè lọ́wọ́ mi pé báwo ni bàtà ṣe bẹ̀rẹ̀ ẹsẹ̀. Ṣé tó bá ra bàtà tó bá lọ ń lọ tọ́lẹ́ẹ̀tì ọ̀n lọ tọ̀ ṣé bàtà ọkọ̀ fún ọ pé wọ́n lọ. Ìyá ti bẹ̀rẹ̀ sí ní jẹ bàtà látijọ́ náà lọ́hùn. Ó dijọ́ bàtà bá tó já kó tó parí iṣẹ́ ojú ikú ni bàtà parí sí. Elédùà má jẹ́ wáyé bẹ́ẹ̀ ká lọ bẹ́ẹ̀. Tó o bá tiẹ̀ torí ara rẹ kọ́ ẹ̀kọ́ yìí torí àwọn ẹbí rẹ kọ́ kó o sì kọ́ pamọ́. Ayédáyé social media ayédáyé tó ayé ọ̀bá dáyé social media ò ní kọ́rú ẹ̀kọ́ yìí. Bàbá kan bẹ nínú igbó ní máa gbé bàbá kan gbogbo bàbá tó wà lóko ti wà nílé bàbá kan ò gbé nínú igbó mọ́. Wọ́n ní àgbá tí ò lómi nú kì í dún àgbá tó bá lómi nú ń dún lọ́wọ́ yìí o tó bá ní ìmọ̀ kan yára lérè ọ̀kẹ́kọ̀ọ́ mẹ́. Láyé ìmọ̀ ọ̀gbàlódé ibẹ̀ ni fóònù wà. Fóònù ta ni wọ́n sọ pé fóònù kò wúlò nínú ìrìn àjò ayé ọmọ ẹ̀dá ènìyàn. Ta ló fẹ́ sọ pé tẹlifíṣàn wúlò nínú ìrìn àjò ayé ọmọ ẹ̀dá ènìyàn. Àwọn baba wa láyé àtijọ́ ẹsẹ̀ ni wọ́n fi rìn. Irú ìlú yòówù tí wọ́n bá lọ ẹsẹ̀ ni wọ́n rìn. Wọ́n gẹṣin ni wọ́n gun kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n gun ràkúnmí ni ẹsẹ̀ wọ́n tún fẹsẹ̀ rìn. Ṣùgbọ́n lóde òní bá ti ń wọ bàálù ojú omi bẹ́ẹ̀ lọ́wọ́ là ń wọ bàálù tí ń fò lófurufú. Ẹ̀rí nǹkan ìmọ̀ ń gorí ìmọ̀ ọgbọ́n ń gorí ọgbọ́n ni. Kò sí bí nǹkan dáadáa ó ṣe pọ̀ tó tà ní rí ayédèrú. Ìmọ̀ nǹkan tó sọnù níbi tó bá ti rí tó hé dè é mọ́lẹ̀ má jẹ́ ọ sọnù mọ́ lọ́wọ́. Ẹ gbádùn mi àní ó dè é mọ́lẹ̀ má jẹ́ ọ sọnù mọ́ lọ́wọ́. Ẹyẹ àgbègbò ẹ ti tọ́jú orí ẹyẹ àgbègbò ọyẹ fi sínú agbada. Ẹ wà á lọ wọ ìwé ajé yọ pọ̀ ìwé sẹ́sẹ́ fún ní jẹ́bẹ̀ àwọn ẹlòmíràn pè é ní sẹ́fúnsẹ́fún ìwé sẹ́sẹ́ fún tàbí kò pè é ní sẹ́fúnsẹ́fún òun náà léwé ajé o. Ó ti wéwé ajé ó ti pọ̀ ó ti tọ́jú ewé àánú ọjà yọpọ̀ kò sí. Ọ̀bọ̀ ewé èkùyá ń kawó ọmọ rẹ̀ ń kà ewé èkùyá ọ̀wà sí. Ẹ má gbàgbé bí mo ṣe kà á fún wa o. Orí ẹyẹ àgbègbò ẹ fi lẹ́nu àgbàdà. Ewé sẹ́sẹ́ fún òun náà ní jẹ́wé ajé o tàbí ewé sẹ́fúnsẹ́fún ẹ kò le. Ewé èkùyá ẹ kò sí. Ewé àánú ẹ kò sí. Àti ewé adúró ṣùṣù. Ṣàrẹ́wé tọ́gbẹ̀yìn rẹ̀ ń padà sọ fún wa ẹ máa bá mi bọ̀ wá. Ṣé ti gbọ́? Ó ní ewé kan tó tún gbẹ̀yìn rẹ̀.
lè kọ ewé náà ewé ọ̀la ni ọwọ́ àkó tàǹgìrì tó kajé gbáà tí wọ́n bá ní tàǹgìrì tó kajé mọ́ ni ẹ̀yin ọmọ tó mọ̀ tàǹgìrì tó kajé ni ṣe rí èso tàǹgìrì tẹ́ bá ti mú lọ́wọ́ fúnfún ara rẹ̀ èyí tí fúnfún bá kọ̀ lára rẹ̀ rẹpẹtẹ ìní jẹ́pọ̀ kajé kílẹ̀ wí àní ní jẹ́pọ̀ kajé ẹwà kéèké ẹwà kò lè lórí pẹ̀lú odidi àtàrí kan ẹwà jò kí mọ̀ lẹ́sẹ̀ ẹ jò ẹdìjò tán ẹwà pín sí ọ̀nà 9 tó bá jẹ́ ọkùnrin obìnrin ọ̀nà 7 ẹ gbọ́ mi yé ẹ máa lò díẹ̀ títí tí ó fi tán kí là á fi lò ó mílíkì là á fi lò ó bí àṣà àwọn èèyàn mi ní Kútọnu wọn á ní lẹ́ẹ̀píìkì ọ̀hún tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú lẹ́ẹ̀píìkì wo sáti fi lẹ́ẹ̀píìkì tó jóríjínà fi lò ó èyí tó bá jóríjínà nílùú ọ̀dọ̀ yín òun ni ó fi lò ó tí ò sí nǹkan míì tá a tún fi lò ó ní lẹ́ẹ̀píìkì ni àwọn bàbá wa fi kọ́ wa a tún wá fi núnù lò ó núnù ara màálù táwọn Fúlàní máa ṣe àfi lò ihun tí n bá sọ ẹ má fi lò ó ihun tí n bá dákọ ẹ má fi lò ó ṣé wàá rí májàmú tí ń bẹ fún sẹ́yìn ni pé ẹ̀yin ọkọ àtìyàwó tí ẹ bá wà nípò pé èèyàn bá ń wá ọmọ lọ́wọ́ má lò sẹ́yìn ìyàwó rẹ̀ ti bímọ ó ń tọ́mọ lọ́wọ́ o lè lò ó ṣùgbọ́n jọ ọba já iṣẹ́ ìsára pé ọjà sára lónìí o gbọ́dọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ láàrin ọjọ́ 9 o gbọ́dọ̀ súnmọ́ tí ìyàwó bá wà nínú oyún má lo iṣẹ́ ìfi bá ìyàwó rẹ̀ sùn o ó léwu o torí ọmọ tí ń bẹ nínú rẹ̀ ẹ gbádùn mi ni àní torí ọmọ tí ń bẹ nínú ìyàwó rẹ̀ fótùsì tá à ń pè ní ọlẹ̀ má lò ó lè dàrin àjò ọmọ yìí rú ṣùgbọ́n ìyàwó rẹ̀ ó ti wo ọmọ tán tàbí kò sí nípò pé ẹ̀ ń wóyún tí ó sì sí pé bóyá ìyàwó rẹ̀ wà ní oyún tó bá jẹ́ pé ìyàwó rẹ̀ ń tọ́mọ lọ́wọ́ ni ẹsẹ̀ rẹ̀ ò tí ì tẹ̀lẹ̀ àbẹ́sẹ̀ rẹ̀ ti tẹ̀lẹ̀ tó bá ṣáà ti lò ó má súnmọ́ ṣé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ só lè lò má lò tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ má lò àárọ̀ làá lò ní àbí alẹ́ ìdájí kùtùkùtù làá já sára ẹ̀sùn ẹ gbọ́ ẹni tó wà lókè òkun ó lè lò ó ẹni tó wà ní gbèrí ọ̀sà ó lè lò ó ẹni tó wà ní bùyọ̀ oòrùn ó lè lò ó ẹni tó wà ní bùwọ̀ oòrùn ó lè lò ó tó bá lò ó nínú ìpè ní àdúrà fún mi lọ́kàn ń bẹ àṣírí ayé ni aṣínà lọ́jẹ́ àwọn àgbàlagbà aṣínà ni ìmùlẹ̀ ni gbogbo nǹkan ó sì máa lọ ní gbẹdẹmukẹ́ tó àwọn èèyàn lè wá béèrè pé ṣé èèyàn lè dáwó jọ ṣe kọ́dà bẹ́ẹ̀ pé méjì ẹ lè ṣe tẹ́jọ́ pin bẹ́ẹ̀ ni mo wí fún ọ iṣẹ́ tó dáa ni gbogbo ẹ̀yin tẹ́ bá lò yọ bá yín lára mu o ìyọ́kù o ìsì fi kún o kọ́ sílẹ̀ torí ọjọ́ iwájú yóò wúlò fún ọ gbogbo ẹni ọba fún àdúrà ni wọ́n máa ṣe ẹ má gbàgbé èmi náà ń ná àdúrà o lókun ọ̀nà ọmọ àyẹ̀dáre lè kọ̀ mí jẹ́ o bàbá ọgbọ́n ọmọ ọ̀gbàgbà tó akímọ̀ ẹ lè fẹ́ kàn sí mi lórí WhatsApp bóyá fún ìtọ́jú ara àbí ẹ fẹ́ ṣe ìbéèrè lórí ìrìn àjò iṣẹ́ yín àbí lórí iṣẹ́ yín àbí lórí àwọn ọmọ àbí nǹkan kan owó lẹ́sẹ̀ kì í sọ̀fẹ́ o ẹ kàn sí mi ẹ jẹun fún yín nọ́mbà Nàìjíríà 3 yín sì fún yín ní nọ́mbà orílẹ̀-èdè Benin 2 ọyẹ mú gègé yín ẹ máa kọ́ ẹ máa wá gègé ẹ máa wá.
ẹ ti mú gègé yín sọ́dọ̀ àti tákàdá ẹ ti mú bíìgì sítòsí àti tákàdá ẹ ti mú báírò yín sítòsí àtìwé ọ̀yá +234 80 3298 3298 +234 80 3298 3298 ìkànnù ẹlẹ́ẹ̀kejì +234 81 33 155 111 +234 81 33 155 111 ìkejì nù ẹlẹ́ẹ̀kẹta +234 80 890 38658 ẹ̀túngbọ́lẹ̀ kẹsì +234 80 890 38658 nọ́mbà nàìjíríà dúró òkúta orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 ẹlẹ́ẹ̀kẹ́ nínú ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì +229 54 65 1929 +229 54 65 1929 dára fún wa ayé wa kò ní yẹ ẹ lẹ nígbà míì tẹ́ bá pe nọ́mbà nàìjíríà tí ọba lọ o ti kó orílẹ̀-èdè nàìjíríà nìyí ẹ pè tó orílẹ̀-èdè Benin tẹ́ bá pè tó orílẹ̀-èdè Benin náà tí ọba lọ a jẹ́ pé mo ti wà lórílẹ̀-èdè nàìjíríà nìyí ẹ kàn sí mi a kì í bá a mọ̀ o ẹ bá darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ẹ má sẹ́ndì stíkà o ẹ má sẹ́ndì fídíò ẹ má gbé líǹkì kan wá tí ò wúlò o àfẹ́ òfin ni o ọ̀fẹ́ ni o ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan bákan náà gbogbo ẹ̀yin èèyàn wa lórí YouTube ọwọ́ tẹ̀ mú tẹ̀ fi ń subscribe ọwọ́ náà ò ní gbẹ ọwọ́ tẹ̀ fi ń tẹ like èdè òní kọ́ ọwọ́ náà ọwọ́ yín yóò máa tẹ àtẹ̀jèrè ẹ máa fi kawó owó láńlá owó láńlá owó láńlá ìgbé láńlá ni màálù máa kẹ́ lórí ìṣó níbi tẹ́ ẹ bá wà owó láńlá láyé ọmọ àfi wá yín rí ọ̀nà yín ọ̀la o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbóhùn mi láyé ayé ò ní dè yín ẹ̀ ní bọ́nú dè ẹ̀ ní kó sí pápẹ́ ayé ẹ̀ ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀ ní fasọ̀bù kàmọ́ra gbogbo ẹni tí bá ń lépa yín ilẹ̀ lanu máa gbé wọn mọ̀ ó dolúkọ̀ kìtìbó ẹni ọba lẹ̀ ní dọ̀la òun lẹ̀ ní bá torí pé kíni níjọ́ tí òjò bá gbéra látòdì ọ̀run tí ń bọ̀ wálé ayé tó bá fara ba ilẹ̀ a máa lapa ni gbogbo yín tẹ̀ ń gbọ́ mi láyé ẹ lapa láyé ẹ lówó ẹ kọ́lé ẹ bímọ ẹ láya rere ẹ gbé dáadáa sí ẹ̀mí gbogbo yín wá gùn dáadáa olóore yín ò ní kọjú ìyàdá yín á dára fún yín o ẹ fò títọ́ bá wa gbé ẹ fẹ̀mí òtítọ́ bá wa rìn gbogbo ẹ̀yin tẹ́ bá bẹ̀ wá ṣe ẹ má fòyà ẹ má mìyà ẹ gbà sí ẹ̀yin o èrè yín á tẹ̀yìn lọ́wọ́ o ẹ bá wà lókè òkun ẹ bá bẹ̀ wá ṣe á bá yín gbé fún DHL àmẹ́yìn lẹ́sànwó o yóò dọ̀dọ̀ yín gbogbo iṣẹ́ wa tẹ́ bá ti wò ní YouTube èyí tẹ́ bá lè ṣe ẹ̀bẹ̀ wá á bá yín ṣe á sì gbé fún wọn lọ́kọ̀ tàbí òní DHL yóò dọ̀dọ̀ àmẹ́yìn lẹ́sànwó o á dára fún wa o ayé wa o kò ní yé ẹ lẹ́ o ire o ire o ire o ire kàbìtì tọ́ ẹ ń bẹ̀rẹ̀ pé ìlú wo ni mò ń gbé ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí ṣùgbọ́n ìlú Èkó ni mò ń gbé ní àdúgbò Ìkòròdú ni mò ń gbé bóò lẹ́yìn tí wọ́n mọ́tò dé Kòròdú wọ́n sá wọ́n mọ́tò láti ibi kíbi tó bá ti wọ́n pé wọ́n wọ́n mọ́tò Kòròdú tí wọ́n bá jọ jùúlẹ̀ ní bẹ́ńsì tó wáyé pé bẹ́ńsì ni mọ́tò ti gbà ó níbi ilé epo tó ta rọra rìn sísàlẹ̀ díẹ̀ tó bá ti rìn sísàlẹ̀ ọ̀rọ̀ àwọn mọ́tò wọ́n máa pé báyékù ní ọ̀wọ̀
má wà àwọn mọ́tò bòmí tó bá ti wọ báyìí kú kó sọ fún wọn pé ìwọ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ìyẹn dúró bẹ́ẹ̀ tó bá jẹ́ pé Ìkòròdú gáràjì ni wọ́n bá já o kó sọ pé mọ́tò báyìí kú ni wọ́n fẹ́ wọ̀ ọwọ́ mọ́tò báyìí kú bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà kò jù bẹ́ẹ̀ náà lọ tó bá jẹ́ pé torílẹ̀-èdè Benin bá ní tó bá jẹ́ pé lákàjà ṣẹlẹ̀ tí ń bọ̀ àbí láti Sàkété ẹ̀wọ̀ mọ́tò tí ń lọ Kútọ́nù ẹ sọ fún mọ́tò yìí pé dégà kan lẹ́yìn ń lọ dégà kan ẹni bíi Túndé motors bíi Túndé tí ń ta mọ́tò kìí bí títí ń ṣèwé mọ́tò tẹ̀bá ti wá débẹ̀ ẹ kẹ̀yìn dàbí títí ń ta mọ́tò yìí ẹ máa rí station ọ̀kan lọ́ọ̀kan ilé epo ni wọ́n pè ní station ẹ lọ bí station yìí JMP lórúkọ rẹ̀ vọ́n tó wà lẹ́gbẹ̀ẹ́ station yìí Catherine von Agos ibẹ̀ níbi tẹ́ ń bọ̀ wá ìyànà ẹlẹ́ẹ̀kẹrin lápá òsì ni àwọn Faransé pè bẹ́ẹ̀ òun ni Catherine von Agos ìtumọ̀ rẹ̀ ni pé ìyànà àkọ́kọ́ lápá òsì ìyànà ẹlẹ́ẹ̀kejì lápá òsì ìyànà ẹlẹ́ẹ̀kẹta lápá òsì ìyànà ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ yàwọ̀ bẹ̀ tẹ́ bá ti yàwọ̀ bẹ̀ ẹ̀ rárá sún díẹ̀ kẹ́rẹ́ ẹ máa wọ apá òsì yín ẹ rí mosque kékeré kan wọ́n kùn láwọ̀ ewé ẹ rọra rìn síwájú ẹ̀ níbi apá ọ̀tún ẹ rí ilé ńlá kan gbogbooro ẹ rí igi kan níwájú ẹ̀ ó ní ewé wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yẹn wọnú ilé yìí fúláàtì tó wà nísàlẹ̀ ńbẹ̀ lọ́dọ̀ mi á dára fún wa lẹ́yìn àwẹ̀ a máa pàdé lórílẹ̀‐èdè Kútọ́nù ire o ire kàbìtì nílé gbogbo wa o.